ẹgbẹ́ ìlú wa. A ò lè sọ̀rọ̀ ìlú lílù. Mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe alágbe. A lè sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá láì sọ̀rọ̀ bàbá tí ní ìjẹta. Bàbá tí mi la oyè Adétóyè ṣe. Nígbà tí bàbá ń ṣiṣẹ́, ẹ dá mi lóhùn kọ́mọ́kọ́mọ́ ẹ̀jọ̀ ní ilé-iṣẹ́ rédíò Nàìjíríà. Gbogbo wa láti mọ̀ máa King Sunny Adé gbajúgbajà olórin kò wá láti ìdílé olórin. Ẹni tí yóò wá kọ Sunny Adé lọ ní Nàìjíríà ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí ìta wà mi ò tí ì rí. Bàbá tí mi ló fi ìlú táǹpẹ̀ ní signaling tone. This is Nigerian Broadcasting Service for lédè. Ẹ káre. Ẹ dúró. Ṣùgbọ́n gbà tó yá láti fi agbára ìlú wọ̀ tí à ń pè ní linguistic ambiguity torí ìlú akọ́mọlédè ní àná àbí mọ́parọ́ ní àwọn ìwádìí apáta ní ẹ̀tọ́ pọ̀ wọ́n á ní ètò jẹ́ bàtà lówó 13,000. Olúbàdàn bá kú ta ní òjòyè ẹgbẹ́ ìlú ìlú ìtàbọ̀n ẹjọ́ òkúrò. Ẹnì kejì ní bàbá Ẹ́sà Rábìtì olóyè Mọ́lámù Yorùbá. Èmi máa ń pè wọ́n ní bàbá àyànyọ ọdún náà torí wọn kọ́ ìlú níbì. Nítorí pé wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n gbé ìlú ara jẹ. Mo fẹ́ lè sọ pé àwọn ẹni àkọ́kọ́ tàbí wọ́n wà lára àwọn ẹni ìṣáájú tí wọ́n ní àkọsílẹ̀ lórí àgbàlú. Bàbá ò kàwé ṣùgbọ́n wọ́n ka ọpọlọ. Wọ́n lọ fáfitì o ṣùgbọ́n visiting professor ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn universities lágbàáyé pàápàá jùlọ ní ilẹ̀ Germany. Ẹ wo níkẹ́ òkúta ayé. Burúndù ni ọ̀ ṣàwálè ní àwọn àgbàdo. She is visiting professor láwọn 4 most universities: Oxford University, Cambridge University, Harvard University àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbáyẹmí ẹlẹ́bùn ìwọ̀n náà. Nígbà tí mo bá ń kájì, màá sọ̀rọ̀ tí mo fi ń sọ gbogbo àwọn ilé. Inú mi dùn pé ìlú tẹ̀síwájú nínú ẹ̀dẹ̀. Mo mọ̀ pé ká tó ṣe fún àbúrò mi máa ní Ìwálé Láòyè tí ó jẹ́ ọmọ tó náà wá láti ìdílé bàbá. Ó ti ẹ̀ ló pè ní ààfin ìlú nínú ẹ̀dẹ̀. Àwọn èèyàn tí ń wá, wọ́n ti ń wá, wọ́n ti ń wá. Tí kò bá sí ìlú, bóyá orí ìwọ̀n Yorùbá ìbá ti pa. Kò sí òrìṣà tí kò ní ìlú tiẹ̀. Ẹ̀yin ọmọ ilé ìṣà ni mo parọ́. Tí bá ti ń bọ́ sínú owó ẹnu fà ní bọ́ sí ojú kòrò. Ṣùgbọ́n àṣẹ bí wọ́n ṣe ń ṣe wọ́n kò jẹ́ kó rí bó ṣe yẹ kó rí. Nígbà tí Dúrọ́lá dípò fún ìlú bàtà àti ìlú lókù, ọmọ àlùfáà kékeré ní Balógun Cathedral nìsín. Wọ́n ní wọ́n ti gbé èṣù wọnú ìjọ. Wọ́n excommunicate ẹ̀. Wọ́n lè kúrò ṣọ́ọ̀ṣì. Ṣọ́ọ̀ṣì tí ò bá lùlù lónìí ṣé yóò rè róòmù. Wọ́n sá sí dandan tá a bá lùlù sáré róòmù. Ẹ mọ́ bínú ẹ̀yìn ìyá mi ń ṣẹ̀ṣẹ̀ ìyá ọlọ́ṣun. Mo tọrọ gáfárà fojú di yín o. Ó fi òyàn yín. Ojúbà yín. Ẹjọ́ ẹ má bínú. Ìgbàgbé ló ṣe ayé àwọn tí ò fi ní wo. Ẹ dábọ̀ ẹ forí kì mí. Tí mo gbìyànjú láti sọ ní pé nígbà táwa ò ní royal institutions, ọ̀nà wọn ni ìlú gbọ́dọ̀ fi tẹ̀síwájú tí òfin ní parun. Ẹ̀kọ́ ni o. Tó bá jẹ́ pé ayé ló ṣe ẹ kó rí nù, tó jẹ́ pé àwọn ọba ṣì balẹ̀ àwọn nǹkan tó ìbá rọrùn fún àwọn ọba
láti ṣètò bí kò ṣe ní bàjẹ́. Bàbá tó bí ọmọ tó ń ṣe ayẹyẹ lónìí onílù tìmí ni onílù tìmí ló náà ṣùgbọ́n ti ju bàbá rẹ̀ lọ. Bóyá láti lẹ̀ mọ̀ pé ìgbà tí Susan Wenger wá sí Òṣogbo òun àti Olivia ní 1951 torí pé Susan Wenger yọ̀ǹda ara rẹ̀ fún ìjọsìn Ọ̀ṣun. Ó fẹ́ nígbà tí ó fẹ́ lọ́kọ ó mọ Wọlé Ṣóyínká ó mọ àwọn Kọ́lé Ọmọ́tọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá fẹ́ onílù àbí wọn parọ́ ni. Ó wá fẹ́ àyẹ̀ṣe kí ní jẹ́ náà àyẹ̀kíni Àyẹ̀ṣọlá dídí Àyẹ̀ṣọlá jẹ́ kí àwọn ọmọ ní ọ. Bàbá rẹ̀ ní alùlùgbé ìbòsù kọ̀ọ̀kan tí wọ́n ní jókòó. Ṣáàrí pé kí ẹ̀bùn tó wò sọ̀sọ̀ pé onílù ní wọ́n fẹ́ bí kò bá ṣe kókó kò ní ṣe bẹ́ẹ̀. Ní ìsọ pé àwọn ewó bíi bọ́ọ̀bà pé ìbòsù tẹ́ ọ lówó ìdáhùn lọ. Tí mo fi láti ọdún pé táàbà fẹ́ kí àṣà àwọn akíó pa wọn. Àyànlékè ìwọ ti kàwé díẹ̀ ló kà ó tí ì kàwé. Ó jẹ́ kí ó tẹ̀síwájú sí i. Torí pé tí ò bá ti sílù láàfin àṣà ń kú nìyẹn ó fi lọ́mọ lọ́wọ́ o ẹ fi lọ́mọ lọ́wọ́ o bí ike ọmọ yẹn lẹ́kọ̀ọ́ torí àwọn ẹ̀kọ́ yẹn ń ta àwọn ọdẹ́gbẹ́ ẹ̀kọ́ ibi ike o ẹ̀kọ́ lórí bí ike tó ní múlọ́mú bí rọ́bà ni wọ́n fi gbogbo àwọn báyẹ̀ fi ẹ̀kọ́ ọmọdé dàbí wọ́n bá rọ́mọ́ ọ. Ọ̀nà tó lè gbà tẹ̀síwájú ẹ wo ọmọbìnrin kan tó ń lùlù ara ọmọ òdòkó wà láti ní onílù tó bá ń lùlù fúnra ẹ̀ lọ́kọ́ra rẹ̀. Ikú ní téèyàn bá mọ̀ ṣe bí iná ni kí lẹ fẹ́ fi ṣe ọ̀nà wo lẹ fẹ́ gbà tí yóò fi yàtọ̀ sí bí àwọn bàbá wa ṣe ń ṣe ọ̀nà tí yóò fi tẹ̀síwájú nìyẹn tó bá kú pátákó sí gílẹ̀tì kan sí mi lọ́rùn àwọn ọmọ yín gbọ́dọ̀ pẹ̀lú. Akúmọlédè ní àyè ẹni tó bá jẹ́ àyè tí ọ̀bá mọ òwe Yorùbá ìṣàyàn àwọn parọ́. Ìpànì bí ọtí àbá bímọ tán yanjú ìpànì bí ọtí láǹfọ̀ náà. Àfẹ́ni tí kọgí lápọ̀lù ló lè kọlu Ṣàngó ló lè kọlu Èṣù ló lè kọlu Ṣàngó àfẹ́ni wọ́pa kí ní jẹ́ kọgílá tààlọ́ kí ní jẹ́ kọgílá ọ̀gá mi ò ṣèdánwò kọgílá ẹsẹ̀ ṣe rí ara àwọn ìrìnṣẹ́ Èṣù ní kọgílá ìjọrún kan ìmọ̀ jẹ́ kéèyàn sì ṣe ìmọ̀ jẹ́ kéèyàn ṣe kí ní ṣiṣẹ́ ẹ̀rí pé Yorùbá ò ní ṣe èsè pé kọgílá kọlù ọ̀ ṣe èsè pé ní ẹ ti ń ṣiṣẹ́ ló lè kọlu Ṣàngó àfẹ́ ní Ṣàngó ọ̀pá àǹfọ̀. Nígbà táwa ẹ̀ka ńlá ẹ̀ka tẹ́wọ́ fún yẹn jọ. Nígbà wà pété eégún méjì eégún ńláńlá fún ìpájó pàdé ara wọn. Inú àwọn ló ti dùn bó lẹ ti lù sóńsó méjì. Ó ti dùn tí wà lẹ́sọ̀ọ́.
ẹ̀yin ọwọ́ yín ló wà tí ò bá nínú wọn. Tó bá jẹ́ pé ìjọba gómìnà tí ìjọba bá ṣe bó ṣe ní Amẹ́ríkà, China, India, Britain, wọ́n ní Academy of Theatre, Academy of Music, ó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nàìjíríà ò ní kankan o. Ọlọ́wọ́ kò sí àwọn olówó wa ń omi sì pọ̀ ju ọkà lọ fún ìjọba. Kò sí ibi tẹ́lẹ̀ wọ̀ ẹ̀yìn nínú. Ẹ má bínú tí bá lẹ́yìn tí ìlú ẹ máa ń bọ̀ wọ́wọ́. Mo wà ní agogo ní Abẹ́òkúta bí ike ó ti dìde ó dà. Ó wá fẹ́ lọ rí Ọbásanjọ́ àwọn ss wá ẹkú mọ́nà èèyàn ti ṣe ọ̀fà gíga ó ní ọ̀dọ́ bàbá mi ò lọ bẹ́ẹ̀ tí ló tì wọ́n ó ti ẹ bá fi ọ̀gá kó ní lọ nígbò ya Ọbásanjọ́ wà wọ bẹ̀rẹ̀ dáadé lúkúlù wo ló ń ṣe yá bíge bàbá ní ẹ̀yìn nù tájọ́ kò mẹ́ wá jókòó sẹ́sẹ̀ tàbí ṣùgbọ́n ẹ lo agbára yín kò sáà fi jáde wọ́n yẹ̀ sí ẹ má dùn fún àwọn níta afẹ́fẹ́ ẹ ṣe fún wa ẹ jẹ́ kí wọ́n máa fọ́ ìlú ìlú òṣùjú rẹ̀ ẹ bí wọ́n ṣe music piano àti guitar nìkan ni wọ́n kọ́ àwọn ọmọ kí ló dé tí wọ́n máa kọ́ wọn ní dùdú àti bàtà àbọ̀rọ̀ mi ò wọ ilé tí ni tẹ́ ẹ sọ fún bàbá tí mi bàbá Ẹlẹ́jìgbò bàbá Ọọ̀ni bàbá àtà ọjà wọ́n bá jọba sọ̀rọ̀ torí pé òun tá a bá ṣe òṣà tá a bá sì bá àfojú ọmọ wọn tí Yorùbá ní ṣe òun mo bá ń yọ̀ fún kí n iye fún ọdún àìní tọdún ìtàǹṣe àgbẹ̀ pé tó ṣe tẹ̀lé ìlú ọmọ òní kú aya òní kú bàbá òní kú kò.